imú lónìí kan ń bó àgbọ̀nsalẹ̀ lónìí ọ̀hù tó bá di káfíńdé ìjìnlẹ̀ kọrin ewì tó mọ́gbọ́n wá akéwì sí òní ńlá gbádé fún ilé ni mo wà tí mo gbọ́ pé ayọ̀ Olúwayẹmisí olórí Afọlábí ọmọ Abíóyè ṣé bó ń lọ pè mí nípè ayọ̀ ó lákéwì sí òní mo ní yes ó ní 23rd August is the code ó lọ́jọ́ ìbí adé orí òun ìfẹ́ òun bàbá àwọn ológun ọmọ tólúwọ́ bá fi jíǹkí òun àlọ́jọ́ ìbí rẹ̀ ló wọlé dé ó ní kí n gbàgbádé wìkánná kí n bọ́ǹkì kí wọ́n bọ́ǹkì tìlù tìfọn happy glorious birthday Mr. Afọlábí Olúwaṣèyí ọmọ Abíóyè every 23rd of August lọ́jọ́ ìbí rẹ̀ ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún náà làárọ̀ wùsà ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ ó ti mọdún ẹ lónìí wàá mọ̀ sówó wàá mọ̀ sọ́mọ wàá mọ̀ sí ìlera pípé o Mr. Afọlábí Olúwaṣèyí ọmọ Abíóyè ọpẹ́ ló já sí ọ̀rọ̀ rí ògbẹ́jọ́ wẹ́wẹ́ o another 365 days in the land of the living òkè táwọn alágbára gùn tí wọ́n mí hẹlẹ́ òkè ọ̀hún nìwọ́ gùn tó tún padà wá dúpẹ́ nínú gbogbo ẹ̀ ayé ọpẹ́ padà yọ sílẹ̀ fún ọ síbi ilé ìlú ògbọ́lúdé òkú èkó tán lọ́bẹ̀ ìyá ẹlẹ́kọ̀ọ́ wá sínwó oore tó lùṣe ọmọ àmàtọ́pẹ́ o Mr. Afọlábí Olúwaṣèyí Abíóyè ọmọọlá you are a special package from God ọkùnrin méje ọkùnrin mẹ́wàá adúmáradán awọ̀lúmọ̀tẹ́ àtàjọwájòyè nílé ìwọ ẹni gbobìnrin kò lọ́nà tí wọ́n yọwọ́ ọṣẹ wọ́n ní bẹ́lẹ̀ yóò dọ́kú ẹni a sì jálè ẹni rárá ẹ má wo bẹ̀ adé orí Olúwayẹmisí ní ṣe tọrọ ẹnu kọ́ Mr. Afọlábí níwà ó lẹ́wà ó rọ̀gọ̀lò adániwáyé dálọ́lá bólúwọ́ bá ṣe wá kẹtó kì í tún gbéraga Mr. Afọlábí ògo rẹ̀ ò ní tí kò ní sán bẹ́ẹ̀ ni ò ní wọmi láíláí o ó yá o èrò ẹ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣe wàràwàrà ẹ bá mi ká lọ sí Iludun Òrò ní Ìrẹ́pọ̀dùn local government ní Ọ̀fà Kwara state tiwa gangan ibẹ̀ gan nílé bàbá tó bí Afọlábí Olúwaṣèyí Abíóyè lọ́mọ Afọlábí ìwọ lọ mẹ́sà ní Iludun Òrò ìwọ lọ máa yí lóru àti jẹ ìwọ lọ máa sọ̀rọ̀ dàbí àgbà ìrẹsì ẹjẹ̀rẹ̀ ọmọ oníyẹn ra bàtà ọmọ bó ṣiṣẹ́ ó lówó bó ṣiṣẹ́ ó lówó ògbà kúkú ṣiṣẹ́ kọ́rọ̀ rí ó lè pọ̀ sí i nílé bàbá tó bí ọlọ́mọ ẹni rẹ̀ sí bá bá sùn tí ò bá lóyún ṣé bọ́mọ ló tán lára olúwa rẹ̀ ìwọ lọmọ olóru ẹ̀gàn ọmọ dáná yẹn kú ọmọ olóru ẹ̀sán Afọlábí ṣebí mẹ́sàn-án ni yín nílé bàbá tó bí ọlọ́mọ òróró ìjọmọ̀ró ìbọ́dí òró òkè ọlá òró agboola òró òkè yìí ni òró Iludun Òrò tí í ṣe lé bàbá tó bí ọlọ́mọ ṣebí gbogbo wọn náà ni wọ́n sọra wọn dọ̀kan àdèsí ọmọ ẹ̀sà ọmọ ayílòrò àti jẹ ìwọ ló máa dùn ọmọ oyin ọmọ àyàn bọ́lọ́rọ̀ bá yàn tán ọmọ gbajúmọ̀ ọmọ ìmílà oyè aráalé o èrò ọ̀nà gbogbo aláyọ̀ tó ń gbọ́ mi gbẹ́wì tọjọ́ òní ẹ jẹ́ ká jọyọ̀ fún olóríire ọmọ tó ń yayọ̀ orí kádùn lókè èèpẹ̀ ẹ bá mi pariwo tantan happy glorious birthday Mr. Afọlábí Olúwaṣèyí ọmọ Abíóyè happy glorious birthday Mr. Afọlábí Olúwaṣèyí ọmọ Abíóyè àní ẹ bá mi pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí i kórìíre ó lè wú jọjọ happy glorious birthday Mr. Afọlábí Olúwaṣèyí ọmọ Abíóyè Mr. Afọlábí Olúwaṣèyí Abíóyè àwọn ogun ọ̀run ń bọ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀ láyàjọ́ orí kádùn rẹ gbogbo ará ẹbí àtàwọn ojúlùmọ̀ wọ́n ń bá ayọ̀ wọ́n ló kú ayọ̀ orí kádùn lókè pẹ̀ o àwọn ológun ọmọ èso àtàtà tó tara rẹ jáde David Ọláníyì Emmanuel Olúwapẹ̀mísíre Daniel Olúwadùnsìn
wọ́n ní happy birthday daddy like no other. bàbá ń bari láyé àrí ọ̀wọ́n olólùfẹ́ rẹ̀ gangan Olúwayẹmísí ó ní happy birthday husband like no other. ó ní wàá sọkọ fóun pẹ́ wàá ṣe bàbá fáwọn ọmọ rẹ̀ kẹrin kése. kò sẹ́ni tó ń gbàkàtà lọ́wọ́ akitì ìfẹ́ yín kẹrin kése ẹbí yín ẹbí aláyọ̀ ìkorò ní wọbẹ̀ láíláí o. Àfọlábí wàá gbó wàá tọ́ wàá fọwọ́ pawú wàá fẹ̀rìgì jòbì wàá gbó bí olúgbógbó ti rí gbó wọ́n wá dàgbà bí arákan òkè ọ̀hún tó gbógbógbó tó dọmọ wú ọmọ owú náà wá gbógbógbó ó dọ́kínní pẹ́pẹ́pẹ́ lowú ṣe nílé arọ́ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà àgbórákòrò ní ti gbìn 80 years lónìí. Àfọlábí gbẹ́ngbẹ́ng tòkè tòkè gbẹ́ngbẹ́ng 100 years lónìí gbẹ́ngbẹ́ng tòkè tòkè gbẹ́ngbẹ́ng òjòjò kì í ṣòwò kó má lè nájà bírí lológójì ẹnìkan ìbọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ láíláí. ó ti sọdún ọjọ́ ìbí rẹ ní 2024 better you in 2025 lórúkọ Olúwa ẹ bá mi ṣàmì wìtìwìtì. tó wọ́n lè bí yín o ta lẹni tó ń kọrin ewì ayẹyẹ orí kádùn fún Àfọlábí Olúwaṣèyí ọmọ Abíóyè ẹ wí fún wọn Oyèrìndé Felix lórúkọ tẹ̀mí ń jẹ́ akẹ́wì Síónì làwọn fans mímọ̀ mí sí ariwo ayò ní tán lọ́dẹ̀dẹ̀ kó wà wá ìpàdé di láyọ̀ ó dìgbà.